jẹ́ gbẹ́lù sílẹ̀ ká fẹnu wí lóòótọ́ mo jẹ̀bi àmọ́ èmi nìkan kọ́ mo ní gbogbo ẹ̀bí tó wà nílẹ̀ yìí o Ọlọ́run gbé mi nìkan kọ́ mo ní gbogbo ẹ̀bí tó wà nílẹ̀ yìí torí kò yé ibi sí gbogbo nǹkan tí mò ń ṣe pátá tálẹ̀ ni mò ń mọ̀ ń pa ẹ̀ ibi tí mò ń lè mi kọ́ ni mo múra mi lámì ní mò ń lọ síbẹ̀ mo ní kó yẹ pé ẹni tí mò ń fẹ́ ó níyàwó sílé ó dẹ̀ bí ọmọ ó ní ìyẹn òmìn ebí wọn náà fẹ́ ọ̀rẹ́ bàbẹ́ mo sọ pé náà fẹ́ ọ̀rẹ́ bàbẹ́ ẹ wọ́n sọ pé Bọ́láńlé ò ṣe dáa ókè o lóòótọ́ mo mọwọ́ mo dẹ̀ mọ ẹsẹ̀ ní nǹkan tó ń ṣe ìyá Àlímọ̀ àmọ́ èmi kọ́ngàn kọ́ ni Àlímọ̀ ló mú mi lọ ẹ̀rù bá mi àti fún wọn lọ́ṣẹ torí pé mo fẹ́ kí ìyá bàbá Àlímọ̀ lọ dárúkọ mi síbẹ̀ àmọ́ kí ni mo fẹ́ ṣe sí mo sọ fún wọn àfáà tó bá mi ṣe nǹkan pé kí wọ́n bá mi bàjẹ́ ó ní kò ṣe é bàjẹ́ pé ó ti jẹ́ kẹsì máa wojọ́ yìí o mi ì fẹ́ dá gbogbo ẹ̀ sínú ẹ̀tàn o ọmọ Àlímọ̀ yìí náà ni dasi tó ń jàre kó máa lé e kiri ọ̀rẹ́ mi kiri kan torí pé ti máa ra nǹkan mò ń rà fóun náà ó ń lo wíìgì mi kó jẹ́ kí n fẹ́ bàbá yìí náà àbí àṣà kì í sọmọ ọ̀yá mi ò jẹ́ kéré mi ò ṣe under age kó jẹ́ kí n fẹ́ bàbá ẹ̀ gbogbo ẹni tẹ̀dẹ̀ ń dájọ́ ẹ má dájọ́ àké o kẹ́ ẹ bẹ̀rù yóò kó tó máa kọ ẹnìkan ní sàárè nítorí pé nǹkan tí mo sọ fún yín bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. èsì tí Bọ́láńlé ń sọ nìyẹn abẹ́ Bọ́láńlé sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ṣe ń rò ó wá yà mí lẹ́nu pé ẹ̀yin tẹ́ wà lórí YouTube ṣí ẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Facebook ṣí ẹ̀ ẹ̀yin ti TikTok ṣí ẹ̀ so ọ̀rọ̀ téèyàn ó sọ tí ó gbomi lára èèyàn pé ò ṣe kíni èèyàn pé tó jẹ́ kó nǹkan tó yóò fowó sórí tébù èèyàn nígbà tẹ́ wá kọ̀ tẹ́ ẹ̀ wo fídíò ìmọ̀ nísìnyí ń parí ẹ̀ lẹ́ni ìní prolong àwọn tó yẹ kí n sọ fún yín bẹ́ẹ̀ mi ní sọ fún yín bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ máa ń sunkún sábẹ́ fídíò mi crying emoji ẹ máa sábẹ́ fídíò mi mọ́ o nítorí wípé ọ̀rọ̀ ẹkún ò ní bá wa ẹ̀rù tí ẹ̀ ń bá mi àtẹ̀tí wá sọ̀rọ̀ ọmọ ìyá méjì tí mo fẹ́ sọ tí mo pe táìtù ẹ̀ ní ewèlè ṣẹ̀rẹ̀ ewèlè yìí ó kọjá bá a ṣe rò amúlágbára Ọlọ́run èmi àti yín a ò ní kàgbákò ọmọkọ́mọ ò ní yanú wa tá a bá ti wá bímọ àwọn ọmọ wo ò ní yọ ọmọkọ́mọ ẹ̀mí burúkú ò ní gbé wọn wọ̀ láṣẹ Èdùmàrè bí mo ṣe ń bọ̀rọ̀ mi bọ̀ mo ti fún ìyá Àlímọ̀ lọ́ṣẹ o pé ìyá mi ní kí n fún wọn ìyá mi ò sì mọ̀ ń pọṣẹ kódà ọmọ kan fún wọn lọ́ṣẹ kankan wọn bá fi fọ orí wọn ti wà òkè orí ò fọ wọn mọ́ ó sì ti ń wà òkè díẹ̀ bàbá Àlímọ̀ ló wà nínú ìgbèkùn ìfẹ́ báyìí o tí wọ́n bá lọ bí iṣẹ́ bàbá Àlímọ̀ bá pè mí tí n bá gbé kọ́ tí wọ́n kọ́ máa gbé kọ́ báyìí ẹ̀kọ́ ni bàbá Àlímọ̀ ó bu sí. Bọ́láńlé kí ló tó ṣe mí báyìí akọ̀gí ń soje kábíyèsí lẹ́dùnmarè ìbẹ̀lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ọkọ̀ ti sọ̀rọ̀ kí n tó sọ ìbẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tí ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí láṣẹ Èdùmàrè a ò ní jọ fẹnu gbó bí ọwọ́ Elédùmarè ìbàrẹ̀ o ọba tó jọjọ́ ènìyàn ọba tó ní gbogbo ọba tó sì lè ṣe gbogbo ọba tó mọ gbogbo ọba tó tó sìn bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó tó sìn ju Elédùmarè lọ ọmọ ń bó òòṣà ni Ọlọ́run ọba báyìí náà mọ̀ ń sìn àbíyèsí ṣe rí i ó jẹ́ kí n rántí orin kan tí a máa ń kọ ní CAC ìwọ tó fẹ́ wà láò máa sìn títí onírúurú ló wà ẹ̀ pé onírúurú keje àbí kejì mímọ́ lògo ọlá rẹ ìwọ tó fẹ́ wà láò máa sìn títí ìwọ tó yọ wá kó nù dàn wáyé ìwọ tó ṣe kíní kan táyé fi róhun mu jẹ mọ̀mọ́ kúrò ọ̀sẹ̀ mímọ́ lògo ọlá rẹ bàbá rere bàbá ìwọ la ó máa sìn làwa ó máa sìn yó bàbá ìwọ la ó máa bọ làwa ó máa bọ ìwọ tó fẹ́ wà la ó máa sìn títí mímọ́ lògo ọlá rẹ Ọlọ́run ló tó sìn. ṣé wàá rí i bí mo ṣe ń sọ lọ Bọ́láńlé ní ẹkún ni bàbá Àlímọ̀ ò bù sí òun kò wà ní ìfọ̀kànbalẹ̀ mọ́ ojoojúmọ́ lòun fi ń pò yí ilé àáfà débi wípé àáfà fi lọ́hún pé òkè tẹ́kí mi àti ẹjọ́ máa ṣe tábàtújọ́ ń ṣe wọléwọ̀de sórí nǹkan tó ní kí n ṣe ó lágbára àti bá nǹkan ọ̀fẹ́ jẹ́ lágbára mo tún gbà fàáfà àjọṣe wọléwọ̀de nígbà tí mo rí pé àáfà fún mi ní kinní kan kí n lọ fún bàbá Àlímọ̀ mo fún wọn jẹ mo sóúnjẹ gbé fún wọn wọ́n jẹ ìgbà tó yá mi wá wálé wá sùn mọ́ mo lọ ń sun ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ibẹ̀ ni mò ń gbé nígbà tó wá yá ìjọ yẹn mo wà ní school ó wá àtijọ́ kan mi ń gbélé wọn mọ́ o mo ti ń gbé
ibòmí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mo lọ ń gbé mọ̀ tí mo tá à ń gbọ́dọ̀ ọ̀rẹ́ mi kan ìyẹn wà nítòsí school. Wọ́n bá dijọ́ kan Halimot pè mí bàbá Halimot mi gbé kọ́ọ̀lù wọn mi bá wọn sọ̀rọ̀ fọ́sẹ̀ kan wọ́n ń sẹ́yìn méjì sí mi wọ́n ń bẹ̀ mí wọ́n fi nọ́mbà mi pè mí jọ àwọn máa lọ sọ fún ìyá Halimot nísìnyí o àwọn máa lọ ṣe kíní kan àwọn kan ìwà dá so kò pọ̀ sígbà yẹn bí ọjọ́ kejì ni Halimot wá pè mí ìgbà tó pọ̀sẹ̀ kan tí mi gbé kọ́ọ̀lù bàbá Halimot wá pè mí jọ náà mi píìkì kọ́ láti dájú ló ti ń pè mí dájí káyọ̀ pé láti ọgọ́ 3 òru mi píìkì kọ́ gbàtílẹ̀ mọ́ mi píìkì ẹ̀ bí lè ṣe mọ́ ẹ̀mí yẹn ní kí n má lọ sí school mo ní máa lọ sí school kí n lọ fún lecture bá lọ sí school bó ń ṣe dé school bá lè mọ̀ ṣe wá bá mi nìyẹn ó ní ó ga o Bọ́láńlé àṣì bàbá mi ló ti ń sọ láti jọ́ yìí àṣì bàbá mi ló fún lóògùn jẹ àṣì bàbá mi ló ń fẹ́ àwọ̀ fẹ́lẹ́ ó máa tíìkì kò jẹ́ kárí kún àṣẹ bí o ó mọ̀ ṣe o ìwọ bàbá mi láwọn fẹ́ fẹ́ eléyà mi ọjọ́ tí bàbá mi ti send owó sí ẹ̀dẹ̀rú tí ń bà mí pé àdúró owó yìí 2 something kí ló dé wọ́n lẹ́nìkan ló send ẹ̀ sí ẹ àsìkò yẹn bàbá mi ti fi password sórí opay wọn gbogbo àwọn àkáǹtì wọn ń kájú nílẹ̀ fún wa ó dẹ̀ sọ fún ẹ ó tún bá wa káàánú mi ní kó má fẹ́ bàbá mi o wá fẹ́ wọn o tó wọ́n sọ pé àwọn ò lè ṣe láì rí ẹ àwọn ò lè ṣe láì fẹ́ ẹ wá fẹ́ bàbá mi o àmọ́ nǹkan kan wà tí mo fẹ́ promise ẹ ni wípé gbogbo ayé máa mú nǹkan tá a ṣe tí lè fi jó bó ṣe fẹ́ bá mi lóògùn jẹ bó ṣe gbọ́ sẹ́ fún ìyá mi kí ìyá mi fi wẹ̀ tọ́pẹ́ ìgbà yẹn dára ìyá mi ò ti yá ibi ni mo ti wá gbọ́n ní ojú ẹ̀ nìyẹn pé ta ló ṣoògùn sí ayé ẹ̀ta rẹ̀ yẹ́ ò fi yá ìwọ kọ́ mi lọ sílé aláàfáà ni ó mi lọ sílé aláàfáà ó dẹ̀ ṣe nǹkan fún mi so wá sọ pé ìyá mi ló fẹ́ ṣe sí bọ̀ ó ṣe sí oníyà wo Bọ́láńlé kó ń bẹ́ẹ̀ kó ń dìgò eré ọmọ kékeré ni kó ń bẹ́ẹ̀ eré ọmọ kékeré ni má sọ bẹ́ẹ̀ mọ́ èmi kọ́ bó ṣe kọ́ sí ìyẹ́ta rẹ̀ yẹ́ ò fi yá o èmi kọ́ mo ṣe kọ́ sí ìyẹ́ta rẹ̀ yẹ́ ò fi yá nígbà tá bẹ́ẹ̀ mo sọ fún ẹ wá ní ìwọ kò ṣe kọ́ sí ìyá mi tara ìyá mi fi yá ó tún lẹ́nu èmi wo tí mo ń gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi bí ọmọ ìyá mi wá ṣàdúrù nǹkan báyìí fún mi èèyàn kọ́kọ́ ò tán kí ni mo ṣe fún ẹ kí ló ṣe bí ta ti ń sọ̀rọ̀ àsọ̀rọ̀ ìdíjà abájọ ń jà ọwọ́ Halimot gbọmọ mi lára ọwọ́ tèmi ló dé gbọmọ lára wọ́n yà wá ní kíláàsì pé tí wọ́n pe school authority ò gbọdọ̀ mọ̀ wọ́n máa lé wa kúrò ní school ni èmi ní mi ò máa kan lé wa Halimot ní kò sí wàhálà Halimot kúrò ń bẹ̀ kíláàsì kan làjọ wa àjọṣe wọn tá a máa ṣetán ó lọ ẹnìkan wá pè mí pé àwọn fẹ́ rí mi tó jẹ́ ọ̀rẹ́ bàbá ẹ̀ wọ́n bá pè mí pé o gbọ́ ọ̀rọ̀ yẹn ti di wàhálà ńlẹ̀ wọn tó ti pé family meeting ẹ̀dá sí bàbá Halimot sọ pé ẹ̀wọ̀n mi lé òun máa fẹ́ o Halimot tó sọ fún jẹ́ kó yí wọn pé àjọ lọ sílé aláàfáà ni pé oúnjẹ tó ṣe fún yín tó wá gbé fún yín jọ yẹn gan òun jọ wọn bẹ́ẹ̀ ni ó fún yín ní nǹkan jẹ ó bá fún mi ní nǹkan jẹ bí ó fún mi ní nǹkan jẹ á ní mi ò gbádùn ara mi bí mi ṣe rọ ọmọbìnrin yìí mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí mi ì lè fi sílẹ̀ ẹ nífẹ̀ẹ́ ẹ lè fi sílẹ̀ kò sí wàhálà ìyá Halimot bá ní o ṣàfẹ́fẹ́ Bọ́láńlé ó ní àfikún fẹ́ àwọn fámìlì wà ń bẹ̀ òkè mo ti gbà kú fẹ́ ló bá ní inú ilé ló ń bọ̀ o inú ilé yàrá wo ló wá fẹ́ dúró sí Halimot kó ń yàrá ẹ̀ wọ́n lo yàrá àwọn àbúrò ẹ̀ Halimot kó ń yàrá ẹ̀ kí Bọ́láńlé máa bọ̀ nínú yàrá yẹn bẹ́ẹ̀ ni kọ́tọ́ sọ ní mítì wọn nìyẹn ìyá àwọn ẹ̀gbọ́n wà ń bẹ ó sá ló máa fẹ́ wọ́n tó fẹ́ nìyẹn fílẹ̀ àǹtí ṣan lẹ́yìn ìgbà yẹn ni ọ̀rẹ́ bàbá Halimot bá pè Bọ́láńlé kókó wá ọba ń sọ̀rọ̀ ìyẹn bá sọ pé Bọ́láńlé wọ́n lò ó fún ìyáálé ẹ̀ lọ́sẹ̀ kó fìfì orí oníjàlé òun ìyá Halimot ó lò ó fún lọ́sẹ̀ ọṣẹ tí mo fún wọn láti fi ré gbogbo nǹkan tá a lọ ṣe láwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ pé mo fún wọn lọ́ṣẹ ó ní òun ò fún wọn ọṣẹ tóun fún wọn ilé aláàfáà yẹn òun ní
wọ́n jẹ́ káwọn lọ síbẹ̀ káwọn lọ gbọ́ òun dé ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe